Fi ara balẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Mo fẹ́ fi nǹkan kan, àṣírí kan, mo fẹ́ fi hàn ọ́. Tó o bá rí fídíò yìí wò, ṣùgbọ́n farabalẹ̀ kó o wo fídíò yìí. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tó ń wo fídíò mi, gbọ́ o, make sure pé o follow mi torí àwọn fídíò kan ń bọ̀ lójú ọ̀nà. WhatsApp number mi 080 69 75 59 71. Mo máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan lórí WhatsApp status, so kẹ́lẹ̀ láǹfààní àti rí. So ẹ message mi kí n lè add yín. Ẹ jẹ́ kọ́kọ́ gbàdúrà náà kí n tó continue fún àwọn ẹni tó share fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ share fídíò àdúrà yìí lórúkọ Jésù, ire máa wọlé yín, àánú máa wọlé yín, ìrànlọ́wọ́ máa dé bá yín. Ọwọ́ tẹ́ fi share fídíò yìí lórúkọ Jésù, ẹ ò ní fi gbókù ọmọ, ẹ ò ní fi gbókù aya sí, ẹ ò ní fi gbé òkú ọkọ sí. Lórúkọ Jésù, ẹ máa fi gba ire ayọ̀. Agogo ni. Ṣé ẹ rí bó ṣe wà yìí? Tí ò bá sí ọmọ nínú ẹ̀, tí ò bá sí ọmọ ẹ̀ nínú ẹ̀ báyìí, tí n bá kàn ṣe bí ẹ̀ lásán, kò lè dún. Ṣùgbọ́n ọmọ tó wà ń bẹ̀ ló jẹ́ kó máa dún. Ọmọ aago tó wà ń díẹ̀ yìí, òun ló fà tó fi ń dún. Ǹjẹ́ o mọ̀ pé ìgbésí ayé tó ń gbé yìí, láìṣe bí pé o bá rí ẹnìkan tó jẹ́ aláàánú, tó jẹ́ olóore tó máa fà ọ́ lọ́wọ́ sókè, tí ìyá Ọlọ́run ò bá ti connect ẹ̀ mọ́, ó máa difficult. Bẹ́ẹ̀ ni, àmì wá ni mo fẹ́ kó o ṣe kó o dẹ̀ share fídíò yìí káàkiri. Lórúkọ Jésù, aláàánú tó o nílò láti bọ́ ru ẹrù ayé rẹ, tí ògo rẹ á fi fọhùn, tí wàá fi dún, tí ohun gbogbo tó o bá dáwọ́lé tá fi máa yọrí sí rere. Aláàánú yẹn tó o bá fi ṣàmì yìí ni o. Lórúkọ Jésù, ó yá kó wá ayé rẹ rí. Àánú fọhùn fún ọ, ìgbéga dé bá ayé rẹ. Gbogbo tó o bá dáwọ́lé á yọrí sí rere. Wàá rí àánú gbà, ìrànlọ́wọ́ máa dìde. O ò ní dààmú, o ò ní ṣẹrú ẹgbẹ́, bẹ́ẹ̀ ni o ò ní táwọ́ ná, owó ò ní sá fún ọ. Wàá máa pe owó rán níṣẹ́, ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Ògo rẹ á fọhùn káàkiri àgbáyé. Ibi gíga tó yẹ kó o ti fọhùn, ó máa fọhùn níbẹ̀. Àṣẹ Ọlọ́run gùn, Jésù Olúwa wa. Àmín. Orúkọ mi ni David Adeniji Fire, tí mo máa ń pe ara mi ní Brother Fire. Á dẹ̀ dára fún ọ lórúkọ Jésù. Ṣàmì àdúrà yìí kó share fídíò yìí. God bless you. WhatsApp mi báyìí o, kí n lè tètè add ẹ, kó lè máa rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àdúrà àti àwọn information ní orí WhatsApp status update. God bless you.